mo ní sọ́kù ẹ̀mí gúngùn sí ń bẹ ṣá torí kọ́ àti máa ń bà mí lẹ́rù jù ikú àwọn alágbára ni tó bá dálì kìyàmọ̀ mo mọ̀ ń pé judgment day yóò lọ́ọ̀gì gan tó bá ọlọ́gbọ̀dọ̀ sàlàyé àwọn kankan fún wa tó bá kù sáátà pé iná ti pọ̀ gan bàbá Alágòdì o mo sọ wá sí iná pọ̀ gan wọ́n àwọn alùsùn náà gan wọ́n háná fúnra wọn tó lẹ́nu wọn kò tó bá fi mú pé ẹlẹ́sẹ̀ DNA fún àwọn àfáà kìí sọ máa fáà gẹ́gẹ́ ni àwọn máa fẹ́ nídìí DNA bó bá ṣe mọ ní o mọ yóò gbé kankan jáde pé bàbá rẹ̀ ló ní eléyìí kò sí ń bò mí kò bá jẹ́ mo gbà bọ́ọ̀rọ̀ àbí kankan èyí tó ṣẹlẹ̀ sí wa láìpẹ́ ìnílé bàbá Alágòdì àwa ni ó múra ní ìròyìn náà kàn wá láàrí ọlọ́kùn dákun bá ṣẹ́wọ́ ẹ̀mà ìwé ẹ̀yìn náà ló tún ṣẹlẹ̀ yìí kọ́lá mo sọ ń gbà tá ń pọ̀ Sheikh Jackman pé ọdún kò bà mí lẹ́rù ibi irú ọdún yìí wàláhì láì 2003 tí bàbá ti lọ ọdún kò bà mí lẹ́rù ibi inú ọdún ìta wà yìí sísè yìí ti mú àwọn èèyàn ó ti mú àwọn èèyàn jàkàjàkà lọ́dún a sì ṣe kó láàrin láìpẹ́ yìí náà ẹni oṣù tó kù tí ó tún fi ṣe tán àtúmọ̀ ewu múfì mi tí ó tún play kọ́lọ̀ kó dàgbò bá wa sẹ́ ẹmọ báwọn. bàbá wa tí wọ́n relé bàbá wa Sheikh Hamzat Ariyibi mo rántí gbàtà wà ní legal studies ní 2010 èmi ni Ra'isul Jama'iyya nígbà náà gbogbo ẹ̀yìn àfáà mú kí ẹlágbọmọ́ bínú bàbá Sheikh Milo bàbá kò séwù kankan kò séwù ìsẹ́ni tó sẹ̀fẹ́ trend ẹ̀tí trend ti bẹ̀ ẹ̀ trend ìgbà tẹ́ jana sí ẹ̀tí trend ìgbà tẹ́ ń ṣe wá sí ó tó dé pé Facebook dé àwọn àwọn tá a mọ́ ń dìídì wá gbọ́ wà sí wọn lágége pé só ti kẹ́ṣẹ́ òmìnira òbí tẹ̀sí iṣẹ́ òṣàṣì ni à ń lọ straight nù ẹni tí ò bá ti tètè kò ní ráyè mọ́ kìí ṣe pé nǹkankan ó kọjá iná sí mú un mọ̀ pé ráwọ̀ wọn ló dìídì chúùsì ẹ̀ fún yín ṣé òjà pẹ́ ráwọ̀ ló chúùsì ẹ̀ fún wọn ibi táàfin mọ̀ pé ráwọ̀ wọn ló chúùsì ẹ̀ ni wípé kò sí bí mílíkì ṣe lè pọ̀ tó mílò ní mọ́ rẹ́yìn rẹ̀ ó fi yé pé kò sí ń táyé lè bá yín fà ó kọjá ìjẹun náà ní ó mọ̀ ròyìn ẹ̀yìn náà lẹ́mọ̀ wí ni bàbá ẹ̀rẹ̀ yìí anybody ìṣẹ́ tí bàbá ti sọ lọ́ọ̀ láyé wọn kò ní òbí pèsè face to face ni o lẹ́yìn bàtà bá jàṣẹ́ fún mọ̀tán àwọn ìṣẹ́ ojú ohun kan tó wà tẹ́yọ̀ kan bá bá olójú wọ́n yìí ló kéètì alátojú olójú ayé àwọn ni ó sún kò jí mọ́ ọlọ́ fọwọ́ orí kú ẹ̀yọ́ kọ́dà ó sún kò jí ló fọwọ́ ẹ̀yìn màgbà kò tó kàn tán fi ló kéètì ẹ̀ iṣẹ́ ojú ohun làwọn wì iṣẹ́ tí ò ní hàn apá ò ní hàn bí ara inú ìràwọ̀ ni ó ti mọ dún ó fi yíò mọ̀ gàbí kí ní bàbá 15 years ago that was 2010 Sheikh Jackman ẹgbẹ́ gẹ́sí wọ́n yí ẹ̀hẹ́ ó ṣe ń kúrò fáwọ̀ Ra'isul Jama'iyya mi ni mo ṣe Ra'isul yẹn gbáyẹ̀ tí ó kankan àwọn máa ń gọ́ rẹ̀ ń tákì tàbá fẹ́ ṣe prógrámù lẹ́gàtù mo fẹ́ lè ní pé láti gbà wọn láti 15 years 2010 15 years mo ṣe tún fẹsẹ̀ kan bí Ìbàdàn ẹnìkan wá mọ Ìlọrin dáadáa ó láwọn àfáà wà tán lówó lọ́wọ́ dáadáa pé ká lọ́dọ̀ wọn mọ́ fún wa ní nǹkan nínú àfáà àtàwà wọ́dọ̀ wọn ni Sheikh Hamzat wa bí wà bá ṣe kí lọ́ọ̀kan báyìí ní ọmọ ìṣẹ́dùlá wọ́n bá dìmọ́ nínú wọ́n dùn àwọn ti gbàgbé nígbà náà lọ́hùn 50,000 náà fún wa Allahu Akbar mo wá dàmú pé kọ́nà mo padà tó tún wọ́n pé gbogbo náà lákòó fún jọ ní ìjọ òwe tí ẹ̀ tó báyìí wọ́n pé àwọn ọláṣẹ́ ìyá ti ṣe láti jẹ́ ṣéwù wọ́n jẹ́ ìrísí ó ṣe jẹ́nu wàláì àbá zemilu níwá kí ní wọ́n dàmí lánú gbà nígbà tó kọ́nà bí Nàìjíríà ṣe lè tó yọ bá 50,000 inú ìródùn o ẹni tí sábà ti kó fara nú ayé rẹ̀ kò wá ní mọ́ 50,000 bí Tinubu bá kò Tinubu ṣe ní agbá tó yìí nígbà nǹkan wọ́n yìí 50,000 ó sì ní tí ó ṣe 50,000 ẹlú bí fi gbà ọdún tẹ́tù ránkà dédé rẹ̀ nígbà 15 years back mo máa pé gbogbo sàárà tí bàbá ń ṣe ọ́dà wátà ń sokún pẹ́bí wọn ògùn ya ó yẹ kan tún pẹ́ láyé jù báyìí lọ bọ́lá bàbá lè wọnú kádàrà wọn gangan wọ́n lè mọ́ bù tó báyìí ní tí ń bẹ́ẹ̀ lọ ìjìnà ó lè jásí pé sàárà àwọn gangan lọ́rọ̀ tó báyìí torí tọ́lọ̀ fi sẹ́ wọn kù dásìkò yìí pẹ̀lú sàárà àwọn bó ṣe pọ̀ tó ó yá bí 35 náà bùnú Allahu Akbar ẹwà dúró project náà fi kalẹ̀ wá dúwà sí yọrí tọ́lọ̀ fi wọ́n ṣe ọlọ́pù dákù atọ́wọ̀ kẹ́ fún àtọ́ fún wọn gbogbo àwọn ọmọ kéwì náà ìràwọ̀ kọ̀ọ̀kan ìràwọ̀ oníkálùkù kọ̀ọ̀kan àtẹ́rí kọ̀ọ̀kan wọ́n gbà pàṣẹ bẹ̀ gbogbo skul tán kọ́kalẹ̀ yìí gbogbo àǹfààní tó ní kálùkù ń rí bẹ̀ lópin ìgbà tó bá ń kí àlùkù láti láàyè yìí tẹ́sẹ̀ ń wáyè yìí wọ́n ń gba aládá lérí èèyàn kọ̀ọ̀kan kọ́dà kí ẹ mọ́ kékeré aláwò
eléyìí bóyá tẹ́ sàtáyà fún tẹ́sí kúrò aláwọ̀ tó sì tún bá kéku ẹ̀yìn lẹ́ ń ṣe fún ayé press of lẹ́sìn tọ́lọ́ náà mọ̀ pé wèrè tẹ́ ń ṣe fún ọmọ búmi òun kò nídìí ẹ̀ ibòmí nìyí wọn jẹ́ bí ìgbà tí bàbá fẹ́ títí tán bàbá tó ni ṣé bàbá rẹ̀ kíbla ṣe rà asa kùsí yù débi wípé àyàmí sì ń já bí ìgbà tí wọ́n dìlítì kùsí yù kó lọ́rùn Kùránì àjàkọ́jákùn níbi tá a sáadé ya káfí ya ń tàlì káfí àbí èwò la mọ́ ń pé wọn ya káfí ya ṣáfí ya mọ̀ àfí ya dáfí ya sàrà a sáadé bí wípé gbàtọ́ padà wá sọ fún wa pé bàbá lọ wọn ni ah láti ṣọ́ fáàkì ní ìjẹsà bó ti sọ fún ìyàbínú sáàkì ní ìjẹsà táà ń sáìsùn láti jẹ yìí kò sì sí ìjẹ ibi tí ń jẹ sí ó lè má yé wa lásìkò àmọ́ yóò padà yé wa bọ́lọ̀ ṣe tó ti bàbá báyìí ó lè má dà wá láàmú àmọ́ làwọn fẹ́ dé á tún rí ìdítọ́lọ̀ fi ṣe ayé ọpẹ́ yọ o gẹ́gẹ́ bí tí bàbá wa wí oníkálùkù náà máa ṣe tiẹ̀ lókù bàbá ti láyé tí wọn ó kọ́ wọn ayé gbà mí ayé sì gbà wọn wàláhì ayé gbà wọn láyé ó gbà wọn púpọ̀ wọ́n wá fi ayé yìí wọ́n fi pọ́pátì ayé yìí wọ́n fi ra pọ́pátì àkìyàmọ̀ ẹlòmí òjá àkìyàmọ̀ yóò mọ̀ wà wọ́sùn kí kò rálẹ̀ kalẹ̀ o nílẹ̀ dé kú kò tún nílẹ̀ lọ́hun náà kò tún lówó tó fi sẹ́rẹ́ǹtì lọ́hun bàbá náà ti ẹ̀gbá sílé wọ́n àti fẹ́ gbé lórí ibùrẹ̀ gan sílé ó lè kó ibú ràn wọ́n ìwọ̀n arìn kí òkú máa rìn kí o tí ó máa họ́sùn kí kò ṣètò ẹ̀ dáadáa ni èé ṣe bí bàbá yìí bàbá rí ṣe láyé ayé tá rí ṣe yìí ó dára lójú pé wọ́n họ́ tì ní àlàkì àwọn wàláhì wọ́n rí bá ti ṣe lọ́hùn àwa ní inú wa ń bàjẹ́ pé wọ́n lọ ibi táwà lọ́hùn wọn tuntun bọ́ sáyé mi àmá ìdí tó fi parí ẹ̀ kọ́lọ̀ kó dákun asọ́gbẹ̀lú dr nelson nínú mọ́tò mo ní sọ́gbẹ̀ ẹ̀mí gúgùn sí ń bẹjá torí kọ́ àti máa ń bà mí lẹ́rù jù ikú àwọn alágbára ni àwọn jàǹkànjàǹkàn tán mọ́ kó dìtáyé yìí nìdí tán sì fún pẹ̀lú bẹ́ẹ̀ wọ́n sì tún kó nu ayé lásìkò tá lérò àwọn yìí ikú ojú èyí bà wá lẹ́rù o àmọ́ kó akọni tó mọ̀ tún ayé tó mọ̀ sí ayé wọ́n máa ń tó wọ̀ wọ́n máa ń tó dè wọ́n máa ń tó tú wọ́n sì nídà lọ́wọ́ kọ̀ǹfàmù wọ́n nídà o àbẹ́yọ̀ bá nídà kò lè dádúwé lé rẹ̀ sí lọ́rin ìdáwà ni o tó wọ́n kan bẹ wọn àní kò lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ bọ̀rọ̀ àbí tó bá fi lọ́kùlọ̀ lọ wọn bó bá ṣe mọ fún wọn kò di ẹjọ́ fún wa ìwẹ̀ ẹgbẹ́ kíkèké nítawọn yóò fi fọ́ lẹ́nu o yá láwọ́ yá nẹ́bí ẹyọ̀ ń dá mi ẹ fi mílẹ̀ lọ́wọ́ nífẹ̀ẹ́ lẹ́ o àwọn tó bá nídìí kúkú fún wọn díẹ̀ kó máa gbé bọ́ọ̀lù kíkèké tó wà wọ́n pé ẹ má súnmọ́ o wèrè ni o kò dáyà mọ́ o tó bá fọ àgbàjá mọ́ má fi kankan o ó ní láyé sílẹ̀ mú ṣàrẹ́fù wọ̀ fí òmìnira àzá àtàyò rọ́ọ̀kọ̀ alájàwá níbi ìdámù bí bọ́ọ̀lù bá ti bẹ̀rẹ̀ sẹ̀rẹ̀ wọ́n fi ń júrí lọ wọ́n gbọ́n pa ìwọ́jú bọ́ọ̀lù múlẹ̀ ò bàbá ní ọ̀dá rẹ̀ fọ́nà kan ìwọ́gẹ́ ló máa kí pé kò sí bọ́ọ̀lù lẹ́sẹ̀ ní mẹ́fì mílẹ̀ kò sí eré ńlẹ̀ mọ́nù kẹrẹ tún dàbí lànà fún àtàyò rọ́ọ̀kọ̀ alájàwá níbi ìdámù ìdámù kó fi wá sá fún ọ ní wípé ó fi hàn wọ́n pé àwọn tó bá mi dán wẹ̀ jẹ́ wọn rèé o ṣé wọ́n náà fẹ́ lọ sí i lọ́wọ́ kókò yí ọdọ́ wo làwọn yóò fi sún sẹ́yìn pẹ̀lú dàtìdàwọn kúlà bá wòye mi àmọ́ gbà tọ́lọ́jọ́ tó wà láìwọ̀n lọ náà ni mo wá sọ nínú mọ́tò ní gbogbo ń dá láǹsà àwọn àtàntara wa ni dọ́tọ̀ wa wí fún mi pé àǹtara wa ni mo nítọ̀ bá ti mọ́ tara wa lọ náà o torí àǹtara wa títí kò ní kí ẹ̀wà fi ìrì sílẹ̀ pèsè báwọn tó ní náà ló lọ ń ó wá torí ẹ̀ ó wá ní sèé mọ́ pé ẹwẹ́ dákún tó bá fẹ́ wọ́ ọlọ́run kó sé yóò ṣe tó wọ fún ọ ìwọ́n òun yá kékeré tó kù tó tún lò wọ́n kàn fún bọ́nọ́sì díẹ̀ díẹ̀ ni tó bá mọ̀ ìtàkọ̀ bàbá wa Sheikh Hamzat Ariyibi bàbá láyé gbà mí rahimahullah kúrò aláwọ̀ pọ̀jù fúnkù akìdẹ́ta Allahumma salli ala Muhammadin wa sallim láti bẹ̀rẹ̀ rẹ̀ ẹlòmí ò túnmọ̀ sí wínísì kò fi wà láyé àtàṣí àbíyèsí ibi tó wá wọ́ sí mímọ́ àjọ wà náà ni gbogbo ala ní group chat tó bá dálì kìyàmọ̀ mo mọ̀ ń pé judgment day yóò lọ́ngì gan tó bọ́ ọlọ́gbọ̀dọ̀ sàlàyé àwọn kankan fún wa tó bá kù sáátà pé iná ti pọ̀ gan bàbá lágodi o mo sọ wá sí iná pọ̀ gan fọ́nà àwọn alùsùn gan wọ́n hánà fúnra wọn tó lẹ́nu wọn òkò àwọn alùsùn gan fún àwọn nínà àwọn ẹgbẹ́ tí wọ́n náà fún àwọn nínà tuntun láìpẹ́ ìgbà dáwọn kan sọ pé mólúdí owó náà àsọ́gà wọn sì tún bọ̀ ilé ìdáàkọ̀ yàmá dáàkọ̀ ilé Sheikh al-Mufassiru al-Jabata ẹ̀yìn bá yẹn ṣe ṣéwù ọgá everybody nu àtàwọn alùsùn náà dáwọn ohun tẹ̀ tí kí àwọn ìwélé iná yóò kú dànù ẹlọ pàwọ́ dànù mo lọ́gà gbogbo wọn nù táwọn wá fún ìbẹ̀wò salli ala Muhammadin wa sallim bá ti bá lọ́dọ̀ àgbàlagbà nù alì àti àṣàbì onígbàtà mọ́ fi yíò sí áwì mẹ́ta àti fi kúrò aláwọ̀ mẹ́ta fi lé àtàyà kan fi lé ọlọ́dàgùn báwa dágbélé dúró àsìkò tí bàbá lọ yìí wọ́n àti ìrí replacement wọn so ẹni tó bá wúwo wọ́n kà máa ń fà nípa kan síbẹ̀ náà ni ẹsẹ̀kẹsẹ̀ kọ́ ní òrìbí díàyè
kọ́lọ̀ dákun bá wa sẹ́wẹ̀ mọ́. ọlọ́ba sẹ́rù ẹ̀ mọ́. gbogbo àwọn àtàkùn náà. gbogbo àwọn àtàkùn. masajà gun lẹ́yìn ẹsẹ̀. masajà gun lẹ́yìn ẹsẹ̀. wàlá ilaha illallah. bismillahir rahmanir rahim. allahumma salli ala muhammadin wa sallim.